ìgbà ọ̀tun ti dé, oore gbogbo máa dé. Àjọ̀dún ọdún ayọ̀ aláàánú ọmọ ti dé. Ìgbà ọ̀tun ti dé, oore gbogbo máa dé. Àjọ̀dún ọdún ayọ̀ aláàánú ọmọ ti dé. Ìkìdá oníbálárò jinlẹ̀ ní mọ̀pẹ́ dá orí ọba òkè lórí ikó wa. Adániwáyé àti mú ọpẹ́ wá lórí ọmọ wa tó lékún lọ́dún àwa fọpẹ́ gba oore. Abẹ̀bẹ̀ àánú, abẹ̀bẹ̀ ìṣọ́, atọrọ àlékún owó, àlékún àrísìkí ńlá fún ọmọlúwàbí èèyàn. Anọrẹ́bù Olúfunmilayo ńlẹ́ni tiwa. Ìràwọ̀ ńlá kan láàrin akilẹ̀ Ìjẹ̀bú lékún lọ́dún. Olúwa ti mú ọpẹ́ wá fún Ọlọ́run ọ̀gá ògo. Ṣé ni kẹ́ ẹ tẹ́wọ́ gbọ́ pé kẹ́ ẹ tó jẹ́ ká débi gíga. Ọpẹ́ tá a mú wá lọ́dún tó kọjá náà lẹ́gbàá. Kẹ́ ẹ tó jẹ́ ká ṣe mí. Aláàánú amọ́lékún lọ́dún kan lókè èèpẹ̀. Ojúlówó pẹ́ńpẹ́lẹ́ ọmọ bíbí ìlú Okun wa. Ìjọba ìbílẹ̀ Òdògbòólú. Kókó ni nínú ẹgbẹ́ APC. Olùrànlọ́wọ́ pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Ògùn. Ọmọọba Dàpọ̀ Abíọ́dún CON. Honorable Olufunmilayo pọ̀ létí. Ìlà ṣe mú ọpẹ́ wá fún Ọlọ́run ọ̀gá Èdùmàrè. Bàbá Tómilọ́lá Sàmàmì Lẹ́ngbẹ̀. Bàbá Táyọ̀ bàbá tèmi lolúwa. Gbogbo Òdògbòólú State Constituency pàtàkì yín. Wọ́n ní kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ bàbá ìdẹ̀ra. Ó ti dájú fẹ́ràn jẹun bí ọmọdé. Sáma bùrìbùrì máa dẹ́ gọ̀jọ̀gọ̀jọ̀ kó o jẹ́ kí ẹlẹ́gẹ̀ ò pẹ́gàn. Ìwọ ti náwó ìrànlọ́wọ́ fáwọn aláìní gbogbo. Ẹnì bá domi síwájú yóò tẹ̀lẹ̀ tuntun ò dájú. Ó ti ṣoore fáyé, ó sì padà gba oore tuntun lọ́wọ́ Olúwa. Ìràwọ̀ ọ̀sán tó ń tágbàlagbà ń péjú wárí fún. Olufunmilayo tí ẹni gbogbo àwa ó ṣe. Ó ti sin àwọn èèyàn, wọ́n padà sìn ẹ́ lọ́la ọba Yárábì lókè. Àjọ̀dún ọdún 2025 yìí ti dùn. Ti ọdún 2026 àdúrà ní gbágbánú. Gbogbo ẹbí ará ni wọ́n ní ká kì í, wọ́n ní ká ẹ má fi èyí sópin. Gbogbo àwọn focus group ni wọ́n rán mi níṣẹ́. Wọ́n ní aṣíwájú dáadáa nìyí, wọ́n lè ṣeun ṣeun. Wọ́n ní ká sọ pé ẹ kú àdótì ìgbà gbogbo, wọ́n ní ká ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ. Àwọn Afẹ́nifẹ́re ní Nàìjíríà àti òkè òkun, gbogbo wọn ni wọ́n sọ wípé iye ẹ̀yìn pọ̀. Mo róníṣẹ́ gbogbo ẹbí, wọ́n ní ká sọ wípé ẹ máa ṣe nígbànígbà. Ẹ̀gbọ́n mi Ṣèyí Olúfunmilayo àti Dáre Olúfunmilayo pàápàá. Wọ́n ní ẹ dá nílé wípé ẹ wuyì lọ́dẹ̀. Ọmọ Ìjẹ̀bú ni yín, Ìjẹ̀bú alárẹ̀ àbíkàkà lójú ogun. Ìjẹ̀bú ọmọ eré niwà. Àbàbá yín ni wọ́n náwó sílẹ̀ kó òyìnbó tó kó dé. Ìgbà òyìnbó kó pẹ́ùn dọ́là dé. Owó àrùn bàbá tẹ̀yìn pọ̀ sí ni. Ọkùnrin wa ni lé fún ẹni o mọ̀ kó tètè mọ̀. Àwa kéwì lọ́dún 2025 yìí ò já sówó. Ti ọdún 2026 ó máa já sí ayọ̀ tó pọ̀ gan-an. Kó tó wá di níwòyí àmọ́dún. Oore yìí máa lékún, ayọ̀ èèyàn pọ̀pọ̀pọ̀. Ṣé lájọ máa jíjó ọpẹ́ Ọlámídé sọ́jọ́ ìbí? Ṣé lájọ máa jíjó ọpẹ́ Ọlámídé sọ́jọ́ ìbí? Kádúpẹ́ o, kádúpẹ́ o, kádúpẹ́ o, kádúpẹ́ o. Lórí ọlá Olúfunmilayo ní gbogbo wa ṣe mọ́ pẹ́ wá. Ṣé lájọ máa jíjó ọpẹ́ Ọlámídé sọ́jọ́ ìbí? Gbogbo focus group pátápátá wọ́n ní kẹ́ ẹ má fẹ́ yìí ṣòpin. Ṣé lájọ máa jíjó ọpẹ́ Ọlámídé sọ́jọ́ ìbí? Látòrí coordinator Ẹ̀dàfẹ́mi ọmọ Adéníjì. Ṣé lájọ máa jíjó ọpẹ́ Ọlámídé sọ́jọ́ ìbí? Wọ́n gbàdúrà pé kẹ́ lówó lọ́wọ́ bí mọ́lẹ́mọ́ lálàáfíà tó pọ̀ gan-an. Ṣé lájọ máa jíjó ọpẹ́ Ọlámídé sọ́jọ́ ìbí? Ṣé lájọ máa jíjó ọpẹ́ o Ọlámídé sọ́jọ́ ìbí ẹ̀? Ṣé lájọ máa jíjó ọpẹ́ Ọlámídé sọ́jọ́ ìbí? Happy birthday to a legend. God bless you. God bless your life.